àṣà àti ṣe orí àtàṣà ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kùnrin òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí àwọn kan fi gbé kalẹ̀ nínú ojú òun tẹ̀wọ́dẹ Authentic Yorùbá TV lẹ́yìn tí máa nílò àwọn kọ̀ọ̀kan onídèmọ́dẹ ta lórí tìkọ̀tù tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé wọn ní ètò onídèmọ́dẹ kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàgbégbà. Àkàndá alówàrọ̀ lẹ́nu bíi tejò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó gbọ́ bàbí tí lukára bí ajere wọn ń porú wa mo kí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam gbogbo múmìnì àti múmìnà tòótọ́ tí ń jọ́sìn fọ́lọ́run ní tòótọ́ tó nígbàgbọ́ nínú Ọlọ́run ní tòótọ́ mo kí n pé báríkàdé sálà ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún ẹ̀mí yín ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè pẹ̀ lágbára Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ramadana náà là á ṣe ọ̀pọ̀lọpọ̀ túnúàwẹ̀ náà là á ṣe akú ọdún akú ìyèdún bákan náà mo kí gbogbo ọmọlẹ́yìn Jésù Kristi pa akú ìsinmi òní ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fún wa Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí là á fàbọ̀ sí and again adájọ́ mọ́tà sí asọ̀rọ̀ mọ́yẹ̀ bó bá sọnù ẹ jẹ́ ká wá rú wọn ọ̀rọ̀ nípa Emperor Ìwó Emir Ìwó Ọba Abdulrasheed àbí ká pè é ní Emir Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo tìwó tí wọ́n bá bọ̀ lánàá wọ́n mọ̀ọ́mọ̀ sẹ́kù kí lè láǹfààní láti nà yí àwọn nǹkan kan hàn yín ṣé Yorùbá ní akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí kì í ṣẹni tó sá ni san àbàrá kékeré lọ̀pọ̀ yẹn fi gbani ńlá Olúwo ò fi ṣèkà bọ́gbọ́n rẹ̀ ṣe mọ ló ṣe sọ̀rọ̀ inú mi dùn pé kan nínú àwọn bàbá wa nífẹ̀ẹ́ kábíyèsí ọba lúfẹ̀ẹ́ wọ́n ti fọ́lúwo lẹ́sì wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ wọ́n ti sọ tí wọ́n mọ̀ nípa ìrìn àjò Olúwo sọ́dọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀ His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second Ọ̀jájá tó fìdí ọlọ̀tẹ̀ janlẹ̀ ọlọ̀tẹ̀ kan tó lélẹ́yìn Ọ̀jájá tó ti fìdí ẹ̀ janlẹ̀ torí pé ẹgbẹ́ ẹni là á gbóyàn wùrà fún ìtàkàn ìgbọ́n ìbánidẹ́gbẹ́ tí Olúwo fẹ́ máa ṣe pẹ̀lú Ọọ̀ni kò bára mu honestly kò bára mu àwọn àgbà kan ti sọ̀rọ̀ wọ́n ní ká tiẹ̀ sọ wípé ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ láti ìgbà tí ọba Adéyẹyè Ògúnwùsì ti dọ̀ Ọọ̀ni náà ni igi mú ti jìnnà sórí ló ti dàbí baba sọmọ irrespective of your age bọ́ọ̀ bá wá gbà bẹ́ẹ̀ then àwọn òrí onírì ọmọ Yorùbá àwọn ọmọ Ìwó kan wọ́n ní sáà ti yà wọ́n sọ́tọ̀ ni lọ́kàn tèmi èmi ti ya Ìwó sọ́tọ̀ tipẹ́tipẹ́ mi ò rí wọn gẹ́gẹ́ bí ara ilẹ̀ Yorùbá mọ́ torí pé ìṣesí yín níwò ẹ fi hàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe lẹ́ ń ṣe bí àwọn ará òkè ọya ń ṣe bí àwọn àjèjì bí àwọn ará Saudi Arabia Olúwo tó ń sọ̀rọ̀ tó fẹ́ gbapò láàrin àwọn lọ́balọ́ba wa lè ṣe mistake kí wọ́n fún ọ nípò bí ọ̀wọ́n nìyàn ní mú ní bájá sọ̀rẹ̀ ọ̀wọ́n irin ní mú ní kabẹ́rẹ́ náà ọwọ́ èèyàn ní mú ní ká fadẹ́tẹ̀ jọba bí n ta bá mọ̀ di ọ̀bá sí ni n ta bá rílẹ̀ lókù àti pé àwọn nǹkan kan máa ń wà tó jẹ́ pé tìpátìkúùkù tìpẹ́ ń tìran dán ilé fi dúró lé ní lọ́rùn ẹ fẹ́ yẹ ẹ̀ níríbi yẹ sí ńlọ̀rọ̀ tó délẹ̀ yìí ńlọ̀rọ̀ Olúwo ìdí ni pé kò sẹ́ni tí ń polúwo lọ́ba níwò ó bá a ṣe pé kábíyèsí ṣéwù àfáà ni wọ́n ń pè bẹ́ẹ̀ àfáà tí ọmọ kéwù bọ́ bá sọ̀rọ̀ wákàtí mẹ́ta ẹ̀ lè rí kéwù kankan kó jẹyọ láàrin ibẹ̀ àwọn àfáà tí wọ́n mọ kéwù ìmọ̀ ń gùn wọn ní mọ̀ ń pa wọ́n bí ọtí ni
kán tó sọ̀rọ̀ kan wọ́n ti fi kéwú gba láàrin. so ìyẹn túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ọba Adéwálé Àkànbí Christianity ló ń practice tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn tó mọ̀ dáadáa sọ bẹ́ẹ̀ pẹ̀lú sùtánà ẹ̀ lọ́rùn. mo ní fídíò kan gbà kan tó ti wọ sùtánà tí ń jó orin ìgbàgbọ́ dùn lẹ́nu ẹ̀ mọ́ránmọ́rán dorí Islam lọ torí ẹ̀sẹ̀ ń kọ́ ti Islam ni ṣùgbọ́n yìí ò lè mọ̀. now lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn èèyàn kan mọ̀ wo bí Awíkonko ó ti sọ̀rọ̀ yìí náà ó torí pé mo promise pé mo ń bọ̀ pẹ̀lú apá kejì mo ní mo ń bọ̀ pẹ̀lú red card n gbọ́dọ̀ mọ̀ wá ìdí ni pé mo ní reason and purpose tí mo fi ṣe nǹkan tí mo ń ṣe kí wá ní reason and purpose mi kó lè ba wọ̀ record ṣé ẹ mọ̀ pé social media ò kí ń gbàgbé nǹkan ó mọ̀ bá a tọ́jú ẹ lẹ̀ òun ti sọ social media ti rìkọ́ọ̀dù ẹ̀ pé òun ló rọba dé ẹyẹ ní ìtàn Ògúnwùsì lọ́wọ́ torí kábíyèsí fi jẹ rí oyè jẹ bó tiẹ̀ jẹ́ pé àárín pàtì ẹ̀ rárá nínú ọba jíjẹ Ọọ̀ni tilé Ifẹ̀ ìdí ni pé who was he nígbà tí ò tí ì dórí àlééfà ta ló mọ̀kúrú ẹ̀ lọ́yọ̀ọ́ ta ní gbájá mọ́ṣáláṣí ta l'Àkànbí nígbà tí ò tí ì jọba nígbà tó ni ò tí ì jọba kí ló ní kí ló jẹ́ kí ló já mọ́ kò ní gá kò ní go kò léèyàn kò lẹ́sìn rere nílò lórí ìkọ́ kò lásọ rere lórí ìkọ́ a fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ni wọ́n fi ṣe èèyàn mímọ̀ ló fi sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá ó wà nínú àwọn tó f'Àkànbí jọba Chief Ògúndòkun bàbá ibi tẹ́ ẹ bá wà mú kí òun ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta sà bàbá yìí sọ̀rọ̀ fún mi ilẹ̀kùn ńgbà tá a jọ sọ̀rọ̀ ńgbà náà wọ́n wà nínú ẹni tó fa Adéwálé Àkànbí jọba yes ìdí ni pé bàbá ti ní ọmọ ọba ni wọ́n níwò olóyè dẹ̀ ni wọ́n àgbà olóṣèlú ni wọ́n níwò ìyẹn bàbá Chief Ògúndòkun Chief Abíọ́lá Ògúndòkun bàbá ní kándídéètì tí wọ́n tán fẹ́ kó jọba Arẹ́gbẹ́ ló sọ wípé kí bàbá ó jọ̀wọ́ ẹ̀ ẹni táwọn fẹ́ kán lò lélẹ́yìí ń dẹ̀ fẹ́ kí bàbá Ògúndòkun bá wọn support ẹ̀ Arẹ́gbẹ́ wà láyé kò ìkú bàbá Ògúndòkun wà láyé hélà hẹ́ẹ̀dì Arẹ́gbẹ́ ló sọ fún ẹ pé ẹni tí mo fẹ́ kẹ́ ẹ bá ń lò lélẹ́yìí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá ń support ẹ̀ Arẹ́gbẹ́ òun dífánù gómìnà ní sọ̀rọ̀ bàbá Ògúndòkun gbà lálàáfíà bàbá Ògúndòkun wà nínú ẹni tó sponsor Olúwo because ògbónú kan ń béèrè ọlọ́mọ àwò lòun ó ní tẹrùtẹrù lábúké wọ̀lú towótowó lolúwo dé láti Canada Olúwo tó jẹ́ pé mo gbọ́ pé ṣe ni wọ́n dìpọ́ọ̀tì bàbá ẹni ogun àtọ́ bá ti lọ lílé náà ń lé mọ́ ṣe ń lé ní Germany náà ń lé ní Amẹ́ríkà náà ń lé ní Canada ìdí nu tí òfin rí nǹkan kan mú bọ̀ ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà bàbá ti rí èèyàn tí ń bẹ́ ní èbó ìdíwọ́ bá ṣe ń wẹ́kọ̀ ọmọ bá ṣe accept wọn àní mọ̀ pé wọ́n fi packaging kan ó ní packaging lọ́wọ́ so bàbá Ògúndòkun gẹ́gẹ́ mo sọ mo béèrè question kan lánàá lọ́wọ́ Olúwo pé mọ́tò tó kọ́kọ́ gbé wọ ìlú Ìwó ńgbà tó jọba pé ọba fẹ́ wọlé wá for the first time mo ní ta ló gbé fún LS 570 jeep black jeep Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì ló gbé fún pé Camry tí wọ́n bọ̀ yìí màmá tí mo lọ́rin lọ́wọ́ ìyá alálùbáríkà ń téèyàn fi tọrọ obìnrin ṣùgbọ́n tó lúwo padà fojú ẹni ẹlẹ́ni gógí màmá yẹn má gbàgbé pé ni mo lọ kọ́kọ́ gbé mọ́tò Camry fún o Toyota Camry fólúwo Ọọ̀ni lọ́wọ́ pé eléyìí ọ̀yẹ́ ọba mọ́tò rèé ọkọ̀ rèé nígbà táwọn eléyìí ti lo wá tọ́ba tẹ́lẹ̀ kan tó wá dádé ni Adéyọjúràn làwọn ti wọn Adéyọjúràn Adékànbí Sádékànmí so
mọ́tò tó kọ́kọ́ gùn nìyẹn and the second car lórí àlééfà Mercedes Benz Ọọ̀ni ló tún Saturn ẹ̀ ìyẹn lọ́dọ̀ sẹ́nitọ́ Iyọlá Omiṣore Crisol tóun náà ti dolówó láti lẹ̀ kó tó wá di gómìnà rárá kó tó wá ṣòṣèlú rárá ni Crisol ti ń jẹ́ Crisol ni Crisol ti ń jẹ́ èèyàn. So oore nílé Ifẹ̀ ṣe ọba Adéwálé Àkànbí tó fi bí súfẹ̀. Ilé Ifẹ̀ ni first home ẹ̀ kó tó jẹ Olúwo ìgbà tó wá di Olúwo tán ṣe bá já ò gbọdọ̀ gbàgbé Olóore ẹ̀kọ́ ní Yorùbá wí àgùntàn yìí gbàgbé eléèrí pátápátá ó gbàgbé eléèrí ni o sì ló bẹ̀rẹ̀ sí ní bọ́mu nílẹ̀ dulẹ̀ ó fẹ́ bá Ọọ̀ni dọ́gba ipò Ọọ̀ni wù àpọ́nlé àti iyì àtẹ̀yẹ tí wọ́n ń fọ́ Ọọ̀ni ó wo náà ọ̀sọ́wọ̀lẹ̀ kò síṣẹ́ kọ́bọ̀ lápá kò ní lé iṣẹ́ kò lóko òwò yọ́sà jẹun ìwà ni wọ́n mọ̀ gbowó ń Saudi ẹni wọ́n mọ̀ gbẹ́sìn lérí wọ́n mọ̀ pé tó lè bí nǹkan nìyẹn. So like I said àgbàtọ́ kọ́kọ́ lò lórí àlééfà bàbá Ògúndòkun ló rà fún bàbá Ògúndòkun ló ṣe fún un. Àṣẹ lóòótọ́ ni Yorùbá sọ wípé ẹni tó bá fi ní gboyè ẹ̀jẹ̀ rẹ̀ látẹ̀wọlé ẹ lọ wò tán dáadáa ṣàṣà ni ẹni tó gbé ọba lérí kó tó dórí àlééfà tí ì sí pé wọ́n kọ́kọ́ jọjà ni ẹ lọ wò dáadáa ṣàṣà ilẹ̀ ní tí ẹ máa rí tó jẹ́ pé olóògbé ọba yìí lérí o pé lágbájá ìlàfẹ́kọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ni ìyìn ó dúró tì í lódò lẹ́rùn ẹ lọ wo pòyíṣàn wọn nìsín wọ́n ti dọ̀tá ọba ti sọ wọ́n dọ̀tá because yóò rí wọn gẹ́gẹ́ bí orogún dídé t'Olúwo dórí àlééfà bàbá Ògúndòkun ló kọ́kọ́ mú tiẹ̀ gbá ó kọ́kọ́ yọ bàbá lóyè tí bàbá bá ẹ̀sẹ̀ ń lọ sínú Òwò nìsín ni bàbá kú òníwò pátápátá bàbá àgbàlagbà ló di pé Olúwo bẹ̀rẹ̀ sí ní frustrate bàbá yìí yọ lọ mọ kọrin wájú ilé wọn náà nù ní ọ̀dẹ̀dẹ̀ wọn náà nù ní ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté ilé wọn náà nù ní Olúwo sọ̀rọ̀ ẹ̀ di dìndìnrìn ní wọ́n ń jó káàkiri ìlú ẹ̀tọ́ rìkọ́ọ̀dù fídíò káàrí gbé fún etí ẹ̀ jẹ̀bẹ̀lẹ̀ tí ẹ̀ tó ṣe jẹ̀bẹ̀lẹ̀ wọ́n nà lábọ́ léèwé ni o níbi tó ti jí ẹran jẹ náà bá nà láwọ̀ lè tẹ̀ láti jẹ̀bẹ̀lẹ̀ ń gbó arúgbó ń gbó àgbàlagbà ẹni tó tó bí lọ́dún orí ó fi rẹ̀ ṣẹlẹ́yà ó bìlì pé bàbá Ògúndòkun ló fi ṣẹlẹ́yà well ọ̀rọ̀ Olúwo amọ̀ọ́mọ̀ ni mo mọ̀ọ́mọ̀ ni o especially mi mọ̀ọ́mọ̀ ni o ìdí tí mo sì fi mọ̀ọ́mọ̀ ni pé gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Yorùbá apásàlẹ̀ agbásàlárugẹ agbásàníyì ńlọ yẹ káwọn ọba ó jẹ́ because they are just the custodian of Yoruba heritage culture and tradition olùtọ́jú àṣà lásán lọ́ba ní ìsìn olùtọ́jú àṣà kìí sọ olùyẹpẹrẹ àṣà Olúwo yẹpẹrẹ ó yẹpẹrẹ ìran Yorùbá ó yẹpẹrẹ àṣà wa ó yẹpẹrẹ ìṣẹ̀ṣe wa níta gbangba lẹ́ni ogun àtọ́ba ti dé ntí wa máa ń dùn yàn ń bẹ̀ ni pé kó máa fọ nífẹ̀ẹ́ kọ́rọ̀ sọ bẹ́ẹ̀ fún máìkì ń bí àwọn ọba abọ̀rìṣà àwọn ọba olóòṣà àwọn ọba agbákejì òrìṣà òun yìí ṣe gbákejì òrìṣà ń tóun aláṣẹ lórí òrìṣà lòun tọ́ba wa ń sọ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì ní ń bá wí Ọọ̀ni Ifẹ̀ ló rí fàásì ó ti wí ọ̀sọ̀ gbẹnujó sosi lórí social media Ọọ̀ni ọ̀dáhùn ló kúkú jẹ́ kúkú làmọ́lẹ̀ kúkú dákọ̀ ni ẹlẹ́fẹ̀ẹ́ dá mi lóhùn ọ̀dà náà èmi ni mo fọ̀ níjọba làwa náà wá pé bí wọ́n bá ń pọ̀ lápọ̀jù a máa fẹ́ jòótọ́ gbogbo ara ajá kọ́ ni lè gbà á
kéegun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbò. Olúwo ti fi gbogbo àwọn tó ó ti fojú gbogbo àwọn tó ṣe lórí ó ti fi gbolẹ̀, and that is the reason why tí bàbá Ọọ̀ni fi sá fún. Aláṣọ àlá ní bàbá, wọn ò fẹ́ gbélépo rẹ́, wọn ò fẹ́ ní tí ó tẹ̀rọ̀ fọ̀ sí wọn lára. Ìgbà táwọn ti rí pé ẹni tó ran Olúwo lọ́wọ́ tó fi dépò ní Olúwo tẹjú ẹ̀ mọ́lẹ̀ yìí, ọmọkùnrin ò lè pò lójú, ọmọkùnrin ò ní bẹ̀rù ẹnìkan kan, ọmọkùnrin ò lẹ́ni títí jú ẹ̀ jẹ́ ń sún sẹ́yìn fún kọ́mọ́ kiri igi yóò bì mí la ni bàbá Ọọ̀ni fi sún sẹ́yìn fún. Ara wa nǹkan bí ọba sọ pé wọ́n léwu lẹ́nu ọ̀nà àfin Ọọ̀ni lẹ́ni ó lè sọ pé wọn ò jẹ́ wọn kọjá lọ́la wọ́n máa fẹ́ràn kí adúrú Ọọ̀ni ó fẹ́ kọjá kọ́ ọmọ dí gàgá ọ̀nà. Wọ́n wá tí òkú lẹ́nu ọ̀nà wá ní wọ́n ń tì ọ́ ọwọ́ àrùn ọjọ́ tí ò nídìí ẹjọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹjọ́ tí ò nítumọ̀ kankan láti ìgbà tó ti wá sọ o níbi ìpàdé ìta gbangba yín nínú àwẹ̀ okùn mélòó ló ti gbà, how many millions ló ti fi cash out, how many billions ló ti gbà. bọ́ọ̀ bá wá sọ sóò ní jẹ́ èèyàn náà ìfàtọ̀ ká jẹ́ wá pé bẹ́ẹ̀ gan lórí gan ká wá sọ pé bẹ́ẹ̀ gan lórí gan. èèyàn mélòó ló ti jáde pé àwọn làwọn fìwọ́ jọba. Bárẹ́gbẹ́ bá náà fẹ́ fi ọjọba Tádé ò tí bá ní rárá so lè débẹ̀ ni. Bárẹ́gbẹ́ bá ní kàn fi ọjọba tí bàbá Ògúndòkun bá yarí tó bá fọn mú délẹ̀ pé rárá sẹ́ so fẹ́ débẹ̀ ni. Kò sí nǹkan tárẹ́gbẹ́ òfin bàbá Ògúndòkun ṣe. Wàláì wọ́n kàn jọ drag náà ni bàbá ó dẹ̀ ké síta. Arẹ́gbẹ́ ọ̀dẹ̀ yọwọ́ kó ń bẹ̀ pé ó da ẹ mọ́ ṣé bó bá ṣe wù só wà débẹ̀. Now Olúwo yín tó sọ pé òun ọ̀bọ̀ ọ̀sà rí ẹjá jọ wo píkṣọ̀ yìí. Olúwo yín ó ní pẹ̀lú fìtílà olójú mẹ́ta yìí o. Olúwo rèé o, fìtílà olójú mẹ́ta ló gbé dání tí náà wà ń bẹ̀ o kó tó jọba o. Gbogbo orò tí wọ́n ní kó ṣe ní í ṣe o kò pé mùsùlùmí lòun o. Bẹ́ẹ̀ nẹ̀yìn náà ìwo píkṣọ̀ yìí ẹ wo quality aṣọ tí ń bẹ lẹ́rù Olúwo. Ṣé ẹni tó ti jẹ́ nǹkan lélẹ́yìí nígbà tó fẹ́ jọba. So ọ̀gẹ̀dẹ̀ wá wo kòkó yè tán òdìgì burúkú lúkàtì ọba ẹ̀yin ìwò tẹ́ ń pariwo ṣéwù kí lẹ sọ nípa fìtílẹ̀ olójú mẹ́rìndínlógún olójú mẹ́ta tó gbé dání. Dúdú lẹ́yìn rí òde lọ́ba yín bàǹtẹ́ rẹ̀ má lóde ọ̀dọ̀ tí ń nú. Yes bàǹtẹ́ ẹ̀ má lóde ọ̀dọ̀ tí ń nú. Ntí ò jẹ́ ló ń portray níta ń package rẹ̀ níta. Bọ́ bá jẹ́ mùsùlùmí ni kò yẹ kó bẹ́yẹ lẹ́yìn ẹlẹ́sìn Islam jà níwò. Gbogbo tẹ́ bá ṣe lọ́yẹ kọ́ máa tẹ́ lọ́rùn. Gbogbo anything tó bá ti máa kọ̀dí sí Yorùbá tó bá ti máa kọ̀yìn sí Yorùbá ló máa embrace. À ń pariwo Fúlàní wọ́n ní káwọn Fúlàní 10 million máa bọ̀ níwò àwọn fẹ́ population kí Ìwó lè bá jẹ́ gọ́vnọ̀. Oní fámìlì tó làwọn Fúlàní ó bẹ̀rẹ̀ sí ní wá wọn káàkiri ìgá. Wọ́n ń kiri ìgá Fúlàní wọ́n embrace wọn ń fa àwọn mọ́dọ̀ kí wọ́n fìlà tó kí wọ́n máa sọ ọmọ wọn lórúkọ ọmọ Yorùbá so kí wọ́n máa káwọn èèyàn wọn wọlé bó bá ṣe wù wọ́n. Ó láwọn fámìlì tó ní wẹ́ẹ̀ láwọ̀ sọ pé Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti lè kìran yẹ̀rú ọ̀kín kò ní sí wàhálà lọ́dọ̀ tèmi tí ò sì kì kò yẹ ẹ̀sọ́ ìyẹn bí ló lọ́ọ́ máa kúnra gbọ́dọ́njọ́ tẹ́bi ń pẹyẹ lóko tí ò sì kiri ẹ̀ mọ́fẹ̀ kò ní sí yọnu. Náà bọ́ bá lọ́ọ̀ ní wá ṣubú ẹ sọ́ọ̀ ní ló ní kọ́ gbọ́ba ẹgbẹ́ rẹ létí olùfẹ́ àlàáfíà lọ́ọ̀ ni. Ntí gbogbo ayé sọ ni wípé ìran Yorùbá ti wà papọ̀ látọjọ́ tọ́pẹ́. Táyé Ògún Kẹ́hìndé Ògún Dòwú Ìdòwú Ògún Àlàbá kálukú ń ṣe tiẹ̀ ní mẹ̀lọmẹ̀lọ Ọlọ́sùn ń sọ̀sùn eléégún ń ṣe égún olóró ń sọ̀rọ̀ eléégún òdì olóró lọ́wọ́ olóró òdì eléégún lọ́wọ́ Ọlọ́bàtálá òdì olóòṣà oko lọ́wọ́ kálukú ń ṣe tiẹ̀ ní mẹ̀lọmẹ̀lọ babaláwo ń ṣe tiẹ̀
oníṣègùn ṣe tiẹ̀ adáhùn ṣe ń ṣe tiẹ̀ onífá ń ṣe tiẹ̀ ọlọ́sàn ń ṣe tiẹ̀ láàyè ọ̀tọ̀ ìgbàgbọ́ ń ṣe tiẹ̀ mùsùlùmí ń ṣe tiẹ̀ ìgbàgbọ́ pín sẹ́lẹ̀yàmẹ̀yà kérúbù ń bẹ kérúbù àti séráfù ń bẹ sẹ̀lẹ̀ wà apostolic ń bẹ CAC ń bẹ catholic wà Seventh Day Adventist ń bẹ Methodist wà Anglican ń bẹ Redeem wà Mountain of Fire ń bẹ Winners Chapel wà ó pọ̀ káàkiri bẹ́ẹ̀ náà ni ó ṣe rí nínú Islam Àsànùsíyà ń bẹ Àsárùdéènì ń bẹ Àwárùdéènì ń bẹ Àwárù Islam ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan ò gbẹ́ nìkan kálukú ń ṣe tiẹ̀ ní bílẹ̀ Yorùbá ṣe rí láti lẹ̀ nìyẹn a máa ń embrace ara wa àti Christian àti Muslim kò sí yàtọ̀ láàrin wa kò sí yàtọ̀ láàrin àwọn ọmọ wa àwọn afọ̀sángbẹ̀sìn bí Olúwo yìí lọ́dàrin wa rú lọ́ba gbogbo nǹkan jẹ́ well lára àwọn tó mọ Olúwo lára àwọn lẹ́nu yìí ó ní àìní Rashidi in Germany he was in Germany carrying bags for diplomacy ló ń pẹ́ nìyẹn being his boss then those in Germany then can testify he got nothing of achievement from Germany to Canada. God bless our newly elected Aláàfin that brought a lot of things from Canada to Ọ̀yọ́. Nígbà tá Aláàfin dé wọ́n fa Aláàfin jọba ó tún padà lọ sí Canada. Níjọ́ ẹ̀sẹ̀ wá padà wálé láti wá sọ̀rọ̀ ọba ó dẹ̀ parí ìpè bí 21 days ó complete. Àwọn ọba ilẹ̀ Yorùbá nìyẹn. So now lára àwọn ẹ̀gbọ́n mi kan náà ló fi lè sórí social media Rasheed Akanbi Iwo big liar said he was the one that makes it possible for Ooni to become the Ooni of Ife. He sit when Rasheed Akanbi Iwo was in jail in the US or when he was homeless in Canada onílé lórí in Canada that he was able to help Kábíyèsí to become Ooni of Ife. Liar paint the fire. He is always jealous and envious Ooni and always insulting him and his brother Mufti Igbira the son of a carpenter and you wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara Ọ̀sánbọ̀rọ̀ as if we didn't know how he lied to the Ọ̀ṣun state governor and some government officials and Baba Abiola Ogundokun to become Oluwo which he is not entitled to. And Baba Ogundokun was the one feeding and clothing him and the innocent Canadian lady he lied to marry from Lagos. It is not Ooni that wanted him the throne from the stool of Iwo but all reasonable ọmọ ọkọ Yorùbá tòótọ́ because he's not a Yorùbá ọba but an emir. Some Iwo people greet him as Shehu. I said it, Shehu. So he should go to north and leave the stool of Iwo and Iwoland that is owned by the Yoruba. Rasheed Akanbi and his brother Mufti Iwo are our enemies in Yoruba land. We can imagine Mufti coming out to proudly say when Boko Haram came to Iwo to Panyin Oníṣẹ̀ṣe, Rasheed Akanbi entertains them in the palace before they proceed to where they are going. So what did that tell us? It shows we have enemies. It shows Mbo It shows we have enemies among us in Yoruba land that are not one of us. Rasheed Akanbi must leave our Yoruba throne. Utoro nìyẹn o, comment nìyẹn o. Any my brother, you omitted the role of Baba Abiola Ogundokun in making him the king. It was Aregbesola that called Baba Ogundokun that he has a candidate for the vacant stool of Oluwo and that he will want the Baba to support him. The old man agreed, dropped the candidate he was supporting before, and accepted the building of Aregbesola. Baba Ogundokun also sponsored him, placed him on salary. Yes, Baba ń san salary for Oluwo ńgbà tó dé. Bọ́ba jẹ́ gbóró wá àti ìjẹ́bú òní òfin ọba salary lọ́wọ́ Baba. Bought chairs for him and many other things. How did he repay the man? He fought the man, stripped him of his chieftaincy title,
and disgrace the man out of the town. Well, nítorí àwíjàre kí tó tán lẹ́nu. With very few point of mind, gẹ́gẹ́ bí onídìbẹ́tì, you will equally agree with me that Àkàndá ọ̀rọ̀ Awíkonko is saying nothing but the truth, that Oluwo of Iwo, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí, does not fitted to be a Yorùbá Ọba in ilẹ̀ Yorùbá, and Iwo supposed to be from Saudi Arabia or from the north. So now ntí Olúwo ń ṣe táwọn ará Ìwó ò tí mọ̀ ni pé yóò kù àwọn nìkan ṣoṣo ń gírò nínú ìgbésí ayé wọn. Báwo ni yóò ṣe kù wọ́n bẹ́ẹ̀? Ìgbà tí wọ́n bá yára wọn sọ́tọ̀ kúrò nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ò kì í ṣe ìlú ẹlẹ́sìn kan, Ìwó ò lè jẹ́ ìlú ẹlẹ́sìn kan, Christian ti ń bá bẹ́ẹ̀ ò níye, Ìwó ni Bowen wà, àwọn Baptist ló ní, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìwó ló máa wà ńbẹ̀. Wọn ò sọ pé Christian ní ń bẹ ní Bowen àbí Muslim, gbogbo ẹ̀ ni wọ́n gbà mọ́dọ̀. Lélẹ̀ tó túmọ̀ sí pé Ìwó ò lè jẹ́ ìlú ẹlẹ́sìn kan. Béèyàn jájagun ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ, béèyàn jó jàgídíjàgan ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ, kò lè sọ ìlú kankan lẹ̀ Yorùbá dẹlẹ́sìn kan mọ́, ó ti bọ́. Níta wá ń wí ní ìsìn ni pé ẹjẹ́ légún ṣeégún, ẹjẹ́ lóró òṣòro, bẹ́ẹ̀ bá ti fẹ́ kó dìjà. Bẹ́ẹ̀ bá ní gbẹ́kẹ̀lé wípé bọ́ bá dìjà ẹ kó nǹkan jáde, ẹ máa jìjà ẹ̀sìn káàkiri, kò ní rí bẹ́ẹ̀ ṣe ń rò lọ́kàn o. Torí pé kò sẹ́ni tó mẹni tí ó kù, kò sẹ́ni tó mẹni tí ó kù tó bá dàsìkò ogun. Àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan sílẹ̀. Ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì, Your Imperial Majesty, àgbànígbà ipò àgbàlẹ́wà, àgbà náà ní ẹ̀ẹ́dẹ̀gbára yín lágbà. Torí ẹ̀ lẹ̀ kì í ṣe yánu tó jẹ́ pé ojú nìkan lè máa ń yá. Ojú làgbà yá, àgbà yí yánu. Ojú nìkọ́rọ̀ sí èwe, ikùn nìkọ́rọ̀ sí àgbà. Bí ẹ ṣe ń dákẹ́ ọ̀hún àgbàlẹ̀ yín, ẹ̀rọ Olúwo ti ń jò bèrè, ojú nìkọ́rọ̀ sí èwe. Ntí bá ń ṣe ọmọdé ọ̀sáré gbọ̀n yọ sáré wù, ẹ ti mọ̀ pé ọmọdé ni. Ọjọ́ orí kọ́ ni wọ́n ń pè lágbà, àti sọ́bẹ̀ láìmọye ìgbà. Ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n, bó bá jágọ̀ lọ́ bá dàgbà ńkọ́, ntí èèyàn bá ní ni yóò fi tọ̀rẹ̀. Ẹ bá wí fÓlúwo pé ní Àkàndá ní tí ọba mọ̀, tàbí tó bá ní lọ́kàn pẹ́sàn ò ní ké. Bí àṣà mi ẹ wí fún pé mo ní ayé ni rọ́ máa wo ni, ọrùn ògbè kí awo ni, èésú nìwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ló dín fáfá sílẹ̀ ti sọ bàálù àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ lóòdì kejì rèé sáwo, ọkọ̀ orúkọ ọkọ̀ darí wálé, àdárúkọ àdádẹ́yìn bọ̀, orí àti bí ń bolẹ̀ ń lọ, àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn, wọ́n làwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn, ìgbà táwọn dẹ̀yìn nìkan làwọn ò lè sọ, ṣùgbọ́n bí àwọn bá padà díẹ̀ san ni o, torí èèyàn ní lọ́gí kọ́mọ́ padà wá wù, gbogbo tá a bá gbìn lónìí yóò padà wù lọ́la o. Olúwo Ọba Adéwálé Àkànbí Rasheed Tẹ̀lú, gbogbo ń tẹ̀ ń ṣe lónìí sà, ó ti ń làkọọ́lẹ̀, wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o, 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 àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o. Gbogbo ń tà ń ṣe lónìí lọ́la ó béèrè lọ́wọ́ wa. Oko èèyàn méjì ni ò ṣe gbàgbé láéláé, ẹ̀ ń tẹ̀lúdó, ẹ̀ ń tùlù, ẹ̀ ń bàlú jẹ́, ẹ̀ ń tó tùlù ṣe, ọmọ aráyò ní gbàgbé wọn. Ńlá fi pé títí láì láàmọ̀sí rántí a fi yín pínran, kàṣà láàmọ̀sí rántí a fi bàṣẹ́ ni lálejò. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi, Àjàó Àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Ilẹ̀ Yorùbá ò ní gbàgbé o, ẹ má gbàgbé o. Anybody tó bá tanu sí àpèrè Oòduà, Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀, mo ṣe tán láti ná tán pẹ̀lú Olúwa rẹ̀. Ní tó fÓlúwo láàyè jẹ, tó fún láyé jẹ, òun ni pé a ní akọ aṣọ sí wèrè lọ́rùn ni, àti wá gbàgbé pé yóò sọ aṣọ òun dàkísà. Àwa la ní ká kédèdè ní ó sòkú ìyá ìbú ṣe fẹ́, òun ò jẹ́ aráyé mímọ́, kò jẹ́ arímú mímọ́, kò jẹ́ aráyé sin mímọ́. La fi wá sọ pé ẹja awífá kédèdè ní kọ́ mọ́ jẹ́ òkú ìyá ẹ̀ mọ́, ẹja bá bo òkú ìyá ẹ̀ mọ́lẹ̀. Ntólúwo ọ̀bá mọ̀ ẹja fi hàn án. Àgbà ọkọ gbọ́n bọ́mọdé ọ̀bá mẹ́wẹ́ tí mà jèsí òmòwé, ẹja jẹ́wọ́ sọ́wọ́ tó káfíwì sọ́wọ́ òsì, káfí yé pé ẹwẹ́ rí òwèrè. A lè fi lé lọ́wọ́ ká mọ̀ kọ́ bí ṣe é lù, béèyàn ṣe é lò ó. Àkàndá ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
+234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọn àjùwà ṣe o. Adébíyí abẹ́fẹ́ awíkòkò ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá dé tó onígbèmọ̀gbè tẹ́bà tí ń gba ìbéèrè lẹ́wọ̀n máa gba ẹ̀kọ́ ńlá lórí ètò yìí o onígbèmọ̀gbè. Adébíyí abẹ́fẹ́ awíkòkò bákúbákú ní èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọ̀gbè ẹ̀gbọ́ kàlí ìdáhùn ìbéèrè awíkòkò lórí ètò onígbèmọ̀gbè tó gbọ́dọ̀ ńlá 500,000 naira. Yorùbá jẹ́ sọ̀rọ̀ ó pinnu jìpọ̀lì nínú Yorùbá tó ń gbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè tí máa jáde lọ́lọ́kùn òjòkan. Ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ nínú ìjọ onídèmọdè authentic Yorùbá TV náà ti máa ń lò àwọn kọ̀ọ̀kan onídèmọdè ta lórí ti ọ̀tún tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbà nígbà.